Ẹ kú dédé ìwòyí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Orúkọ mi ni Omidan Adésínà Rashida Adébímpé. Èmi náà ọmọ tá àyàyò ọmọ àṣìkò bí ẹ̀kẹ́ ọmọ búburú òṣèfowórà. Àwa ni ọmọ àfẹ̀ṣẹ́ papòrùtù mímọ̀ tá àyàyò àṣìkò bí ẹ̀kẹ́. Mo kí yín káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà, Yorùbá ló lédè, àṣà tiwa ní èdè tiwa ní. Èyí ló mú àkórí ètò tòní wá tí ń ṣe èdè. Kí ni a fẹ́ máa gbé yẹ̀wò? Òun náà ni èdè tí àmì orí rẹ̀ jẹ́ dòdò. Àwọn ohun tí a ó máa gbé yẹ̀wò lórí ètò tòní, òun náà ni kí ni èdè? Kí ni èdè Yorùbá? Ipò wo ni èdè Yorùbá wà? Kí ló fà á? Kí ni àtúnṣe rẹ̀? Òun ni ohun márùn-ún tí a ó máa gbé yẹ̀wò lórí ètò tòní. Ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa ká lọ, nítorí ọ̀rọ̀ yìí kò tàbàrà lé, bẹ́ẹ̀ sì ni kò tàbàrà oko. Ohun àkọ́kọ́ tí a ó máa gbé yẹ̀wò, òun náà ni kí ni èdè? Èdè jẹ́ àwòmọ́ tí a fi ń dé níyàn mọ̀, tí a fi mọ irú orílẹ̀-èdè tí wọ́n ti wá, ìpínlẹ̀ tí wọ́n ti wá, ẹ̀yà tí wọ́n ti wá, ìlú tí wọ́n ti wá. Èdè á máa mú ìrẹ́pọ̀ wáyé láàárín àwọn ènìyàn méjì nígbà tí wọ́n bá pàdé lájò. Bẹ́ẹ̀ sì ni á máa mú ìṣọ̀kan wáyé láàárín wọn nígbàkigbà tí wọ́n bá pàdé ìdíwọ́ kan láti dènà ẹ̀, nítorí wọ́n ti jọ jẹ́ ọmọ ẹ̀yà kan. Kí wá ni èdè Yorùbá? Èdè Yorùbá ni èdè tí ó gbilẹ̀ láàárín àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Kwara. Òun ni àwọn èdè yìí ti gbilẹ̀ jù ní orílẹ̀-èdè Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ nínú àwọn ìpínlẹ̀ tí mo kà wọ̀nyí ni wọ́n ní ẹ̀yà tí wọ́n sì ní ẹ̀ka èdè kọ̀ọ̀kan tí oníkálukú ń sọ níbẹ̀. Bí àpẹẹrẹ ìlú Èkó, wọ́n ní Àwórì àti Ìjẹ̀bú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ìlú Ògùn, wọ́n ní Ìjẹ̀bú àti Ẹ̀gbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn dẹ̀ ni wọ́n ní ẹ̀ka èdè kọ̀ọ̀kan tí oníkálukú ń sọ níbẹ̀. Ká ti wá gbọ́ wípé a ò rí ọmọ èdè Yorùbá, a rí ọmọ Yorùbá are, ọmọ Yorùbá tàtà, ọmọ tí a bí nílẹ̀ káàárọ̀-o-jíire, tí ò lè sọ Yorùbá, tí ò gbọ́ Yorùbá, ká tó wá sọ kíkọ sílẹ̀ rẹ̀. Kíkọ sílẹ̀ yẹn tiẹ̀ ló burú jáì, ó wọ́pọ̀ jù láàárín àwa ọ̀dọ́mọdé ìsẹ̀yìn. Kíka èdè Yorùbá ńkọ́? Ìyẹn náà, ṣé ẹni tí ò tiẹ̀ lè kọ ló máa lè kà á? Èdè Yorùbá ti wá di ohun tí oníkálukú ti fi ọwọ́ yẹpẹrẹ mú nílé oníkálukú wa, tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ta ni ò bá gbédè Yorùbá gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ kọ́ máa ní kí ni nǹkan tẹ̀ ń pọ́n, ká máa ní báyìí ló ṣe rí, báyìí ló ṣe jẹ́. Kódà ká fata àti iyọ̀ sí nǹkan wa náà ni òun wa ní lànàní. Kí wá ló fa àrùn yìí láàárín àwọn ọmọ Yorùbá? Nígbà tí a fà á lọ, tí a fà á bọ̀, ó padà já sọ́dọ̀ àwọn òbí wa o, tàbí àwọn alágbàtọ́ wa. Ọ̀pọ̀ nínú àwọn òbí wa ni wọ́n ti kọ èdè Yorùbá fún àwọn ọmọ wọn láti máa sọ nínú ilé. Wọ́n á máa ní kí wọ́n yé máa sọ stop speaking vernacular, ìyẹn lẹ́nu ọmọ Yorùbá tàtà. Ọ̀pọ̀ nínú àwọn ọ̀tọ̀kùlú wa ni àwọn ọmọ wọn ò lè sọ èdè Yorùbá látàrí wípé àwọn ohun tí wọ́n ti sọ sí wọn lọ́kàn, àbí ìgbà míì tí wọ́n ti rí wọn láàárín àwọn akẹgbẹ́ wọn tí wọ́n ti jọ ń sọ Yorùbá, tí wọ́n ti fi ìjayà gbà lẹ́nu wọn wípé kí wọ́n yé sọ èdè Yorùbá. Ǹjẹ́ èyí wá dáa? Bá a bá kó ogún ọmọ sílẹ̀ báyìí wípé kí wọ́n wá sọ èdè Yorùbá láì fi Gẹ̀ẹ́sì kankan kún, díẹ̀ mà la máa fi rí bí àwọn márùn-ún nínú wọn tí wọ́n sọ yékéyéké látàrí ohun tí a ti fà látọjọ́ tó ti pẹ́. Àtúnṣe tí èmi mú wá lónìí, òun náà ni yóò bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn òbí wa, kí wọ́n jẹ́ kí gbogbo ọmọ mọ̀ wípé dandan ni láti gbé èdè Yorùbá. Kò sí èdè tí ènìyàn ò lè kọ́, ìwúlò ọjọ́ iwájú ni gbogbo ẹ̀ máa ń padà jẹ́. Mo ní ọ̀gbẹ́ni kan tí a mọ̀ sí Muhammadu Sanusi, tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Yayi TV. Arákùnrin yìí kò sí èdè tí wọ́n wà lágbègbè bẹ̀ tí wọn ò gbọ́ látàrí àǹfààní tí àwọn òbí wọn fún wọn. Ṣé ká ní ti èdè Gẹ̀ẹ́sì ni, ká ní ti Lárúbáwá tí wọ́n mọ̀ látara ẹ̀sìn, ká ní ti èdè Yorùbá tí ó jẹ́ abínibí wọn, tàbí ká ní ti agbègbè ibi tí wọ́n dàgbà sí, ìyẹn ní
orílẹ̀-èdè míì tí ń ṣe ti Benin lọ́hùn, ṣé ká ní ti ẹ̀ka èdè wọn lọ́hùn náà ni, kò sí èyí tí wọn kò mọ̀. Ní òní ó padà jẹ́ ohun rere fún wọn tó jẹ́ pé wọ́n fi ń jẹun di ọjọ́ òní. Nítorí náà kò sí èdè tí ènìyàn ò lè gbọ́, ṣùgbọ́n ìyẹn ò ní pé kí èèyàn gbàgbé èdè abínibí ẹni. Àkọ́kọ́ mo ti sọ wípé ó wáyé láti ọ̀dọ̀ àwọn òbí wa, kí àwọn òbí wa bá wa ṣe àtúnṣe rẹ̀. Ẹ̀kejì ní ọ̀dọ̀ àwọn ìjọba wa. Tó bá jẹ́ bí àwọn ìjọba wa ṣe fi akitiyan wọn tí wọ́n fi sí orí èdè Gẹ̀ẹ́sì, tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe dàálù èdè Yorùbá mà ti gbòòrò jù báyìí lọ. Báyìí n ó máa bẹ̀ wá, n ó sì tún máa rọ̀ wá wípé ibikíbi tí ó bá ti wọ́ wá, kí gbogbo wa ṣe àtúnṣe. A ò ní rí ju báyìí lọ lónìí, nítorí àjò ò lè dùn dùndùn kó nílé kó má relé. Níbí báyìí ni a ó fi ètò tòní gún sí. Orúkọ tèmi kò yí padà, èmi náà ni omidan yín Adésànyà Ràṣídà, èmi Adébímpé, ọmọọba Rànódù nímọ̀ta àyàyó, àṣògo bí ẹ̀kẹ́.